Ẹ ǹlẹ́ o, ẹ káàbọ̀ sórí ìkànnì wa. Kí ni nǹkan tá a máa jíròrò lọ́sẹ̀ yìí? Ohun tá a máa jíròrò ni àwọn apá èyí tí álífábẹ́ẹ̀tì Yorùbá pín sí. Ẹ máa bá wa ká lọ. In English, alphabet is divided into two, and they are the consonant and the vowel. In Yoruba, we also divided it into two. The first part is called Konsonanti Yoruba, and the second part is called Faweeli Yoruba, Konsonanti, and Faweeli. How do we pronounce the Konsonanti Yoruba? They are B, D, F, G, B, I, J, K, L, M, N, P, R, C, Sh, T, W, Y. Altogether, these consonants are 18 in number. Ìyẹn méjìdínlógún. Ní báyìí, ẹ jẹ́ ká wo iye fáwẹ́lì tó wà. Fáwẹ́lì tó wà jẹ́ méje. Báwo la ṣe ń pè àwọn fáwẹ́lì náà? And how do we pronounce Faweeli Yoruba? A, E, Ẹ, I, O, Ọ, U. Ẹ jọ̀wọ́, ẹ tẹ́tí sí bí àwọn akẹ́kọ̀ọ́ wa ṣe pè àwọn fáwẹ́lì Yorùbá náà. A, E, Ẹ, I, O, Ọ, U. Bí a ṣe wá sí òpin kíláàsì wa tọ̀sẹ̀ yìí nìyẹn. Ẹ ṣeun gan-an. Ẹ má gbàgbé láti fẹ́ràn ìkànnì wa o. Ó dàbọ̀.